ìjà Adeleke pẹ̀lú Oyetola yìí le jù. Wọ́n ní Oyetola ló fẹ́ ba ìpínlẹ̀ Ọ̀ṣun jẹ́ o. Ìjà burúkú wà láàrin gómìnà Adémọ́lá Adeleke àti gómìnà àná Adégbóyèga Oyetola. Ìjà náà sì ti di èyí tó ń kó wàhálà bá àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun nílé lóko lódò lẹ́yìn odi. Nítorí níbi tí erin méjì bá ti ń jà, koríko tó bá wà níbẹ̀ ni yóò fara gbá. Bẹ́ẹ̀ ni ìgbẹ̀yìn ẹ̀ pàápàá kì í ṣe ohun tí ẹnikẹ́ni lè sọ, nítorí ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ lámọ̀ kò sẹ́nìkan tó lè mọ ìparí ẹ̀. Nítorí ẹ̀wọ̀n kì í já kó tún pé mọ́, kájà ká tún rẹ́ kì í dàbí eré àpilẹ̀ṣe. Àmọ́ ìjà náà kò ṣeé pè ní ìjà bẹ́ẹ̀. Fún ẹni tó bá wádìí ọ̀rọ̀ yìí dáadáa yóò rí i pé gómìnà àná ìpínlẹ̀ Ọ̀ṣun, ìyẹn Alhaji Isiaka Adégbóyèga Oyetola gan-an ló jọ pé kò fẹ́ fi ìjọba wọn lọ́ṣun yìí lọ́kàn balẹ̀. Láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ló ti dàbí pé kò fẹ́ kí ìjọba náà ṣe àṣeyọrí kan. Kòtò tó sì gbẹ́yí Adémọ́lá Adélékè ká ló di ọ̀gbun gìrìwò tí ọkùnrin gómìnà náà fẹ́ kó sí báyìí, ohun tó sì ń dá wàhálà sílẹ̀ nìyẹn. Lóòótọ́ o, Adélékè lè ní tiẹ̀ lọ́wọ́, àmọ́ ní ti ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ tó ń lọ lọ́wọ́ yìí, ìwádìí fi hàn pé Oyetola fi kinní náà ṣe àkóbá fún gómìnà yìí ni. Èyí ni bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ gan-an. Ní 2018, ìyàlẹ́nu gbáà ní ohun tó ṣẹlẹ̀ lásìkò ìbò gómìnà tí wọ́n dì ní ìpínlẹ̀ Ọ̀ṣun jẹ́ fún gbogbo àwọn aṣáájú ẹgbẹ́ APC. Bẹ́ẹ̀ ni kì í ṣe àwọn tí wọ́n wà ní ìpínlẹ̀ náà nìkan, títí dórí àwọn tí wọ́n wà lẹ́yìn odi ni. Àwọn bíi aṣáájú Bọ́lá Tinubu tí kò tíì di ààrẹ nígbà náà, Bàbá Bísí Àkàndé àti Ràúfù Arẹ́gbẹ́ṣọlá fúnra ẹ̀ tó jẹ́ gómìnà wọn. Ohun tó ṣẹlẹ̀ ni pé gbogbo àwọn èèyàn yìí ló ti mọ̀ pé kò sí kinní kan tó dàbí ẹja lórí iyán. Kò sí bí ológìnní yóò ṣe ní òun gbójú gbóyà tó tí yóò wọlé pa odidi àgùntàn jẹ. Pé kò sí bí Adémọ́lá Adélékè tó ń bọ̀ láti inú ẹgbẹ́ òṣèlú PDP yóò ṣe wá di gómìnà lọ́ṣun níbi tí Arẹ́gbẹ́ṣọlá wà, tí yóò sì gba ipò mọ́ Oyetola tí í ṣe ẹni tí wọ́n fà kalẹ̀ lọ́wọ́. APC dá ara wọn lójú jù bẹ́ẹ̀ lọ. Àmọ́ lójijì ní kinní náà jálù wọ́n bí ilé agbọ́n, níbi tí Adémọ́lá Adélékè gbà yọ sí wọn kò sì yé wọn. Ní ọjọ́ 23 oṣù kẹsàn-án, ìyẹn ọjọ́ kejì tí wọ́n dìbò 2018 yìí, tí wọ́n ń ka ìbò tí wọ́n dì, wọ́n ní Adélékè fẹ̀yìn Oyetola balẹ̀. Ó sì fi ìbò 53 353 ìbò ju Oyetola lọ. Ní wàhálà tá a wí yìí bá dé, ń làwọn alágbára ayé bá kó ti olùdarí ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun ìgbà náà, Joseph Fùwàpẹ́, tí í ṣe olórí ilé ẹ̀kọ́ gíga Federal University of Technology ti ìlú Àkúrẹ́. Bí ọkùnrin náà ti ń fẹ́ kéde pé Adélékè ló wọlé, bẹ́ẹ̀ ni wọ́n ń sọ pé kò lè ṣe bẹ́ẹ̀. Kíá ni wọ́n sì ti sọ̀rọ̀ náà di rántó. Àbálọ àbábọ̀, pòfẹ́sọ̀ náà kéde pé ìbò náà kò tí ì parí o, pé wọn yóò ṣe àtúndì ìbò lágbègbè Ifẹ̀ ni, níbìkan tí wọ́n ní ìbò ibẹ̀ ti dàrú. Bẹ́ẹ̀ kò sí ohun tó da ìbò rú lágbègbè tí wọ́n ń sọ yìí ju pé Iyìọlá Omíṣore tóun náà du ipò gómìnà yìí lórúkọ ẹgbẹ́ òṣèlú SDP, agbègbè náà ló ti wá. Òun ló sì mú gbogbo ìbò tó ti bẹ̀ wá. Ìyẹn làwọn aṣáájú APC àti àwọn alágbára ìjọba fi kẹ́wọ́, ni wọ́n bá ní èrú wà lágbègbè ibẹ̀ yẹn, ni wọ́n bá ní àfi kí wọ́n tún ìbò náà dì. Bẹ́ẹ̀ kò sí kinní kan tó yẹ kí wọ́n tún dì nínú ìbò náà. Ẹgbẹ́ APC ló ń ṣèjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Muhammadu Buhari. Arẹ́gbẹ́ṣọlá ló wà nípò gómìnà. Bí agbára kan bá wà tí ẹnikẹ́ni fẹ́ lò, ọwọ́ wọn lágbára náà wà, kì í ṣe lọ́wọ́ Adélékè tàbí PDP tí wọn kò sí nípò àṣẹ. Ohun tó jẹ́ kí wọ́n lè lo agbára wọn láti fi dá ìbò náà dúró rèé, tí wọ́n sì ní ìbò náà kò tí ì parí. Àmọ́ àwọn aráàlú rí, wọ́n mọ̀ pé àwọn èèyàn Ọ̀ṣun fi ìbò náà sọ pé àwọn kò fẹ́ APC nígbà náà. Ó hàn gbangba sẹ́ni gbogbo, àti ẹni tó wà nílé àti ẹni tó wà níta, pé PDP Adélékè láwọn èèyàn Ọ̀ṣun di ìbò wọn fún. Àmọ́ nígbà tí yóò fi di Ọjọ́bọ̀, ìyẹn Àlàmísì ọjọ́ 27 oṣù kẹsàn-án ní 2018 yẹn kan náà tí wọ́n fi àtúndì ìbò yìí sí, ẹgbẹ́ APC ti ṣe kinní kan lọ́ṣun, nǹkan ńlá ni. Níṣe ni wọ́n lọ sílé Omíṣore, àwọn alágbára APC
láti orí alága wọn Adams Oshiomhole àti àwọn gómìnà bíi Abdullahi Ganduje láti Kano, Káyọ̀dé Fáyẹmí láti Èkìtì, Abíọ́lá Ajímọ̀bí láti Ọ̀yọ́, Ìbíkúnlé Amósùn láti Ògùn pẹ̀lú àwọn aṣáájú ẹgbẹ́ wọn míì. Wọ́n lọ bá Omiṣore nílé, wọ́n bẹ̀ẹ́, wọ́n ní kó ṣàtìlẹ́yìn fún APC. Lómiṣore bá gbà sí wọn lẹ́nu. Ohun tí Omiṣore sì ṣe níjọ́ náà ló jẹ́ kí Isiaka Adégbóyèga Oyètọ́lá wọlé gẹ́gẹ́ bí gómìnà Ọ̀ṣun. Àmọ́ o, gbogbo èèyàn ló mọ̀ pé àní-àní kan kò sí níbẹ̀. Wọ́n fọwọ́ lágbá Adélékè lẹ́nu ni. Wọ́n lo agbára wọn lórí PDP. Gbogbo ìgbìyànjú tí Adélékè àti àwọn èèyàn ẹ̀ sì ṣe lẹ́yìn ìdìbò náà pàbó ló já sí. Ọjọ́ kejì ọjà òfo ariwo lásán. Oyètọ́lá ni gómìnà lọ́ṣun. Ìyẹn ní 2018 ni o. Ṣùgbọ́n ní 2022 ọ̀rọ̀ náà yàtọ̀, ó yàtọ̀ pátá. Ṣebí ìyà kò tí ì tó yà lọ́mọdé ń sọ pé kò ní í dáa fágbàlagbà. Bí ìyá bá dùn ún lára, bàbá ẹ dákun ni yóò máa pariwo. Ìbò tí wọ́n dì lọ́jọ́ 17 oṣù keje ọdún náà fi hàn pé lóòótọ́ làwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun fẹ́ràn Adélékè táwọn APC ti ṣubú ní 2018. Nítorí bó tilẹ̀ jẹ́ pé Oyètọ́lá ló wà níjọba, ìbò bí 30,000 ni Adélékè fi nà án, ànàbámi sì ni. Oyètọ́lá sáré lọ sílé ẹjọ́ pé òun kò gbà. Ìgbìmọ̀ tó ń gbọ́ wàhálà lórí ìdìbò Ọ̀ṣun sì fagilé èsì ìdìbò náà lọ́jọ́ 27 oṣù kínní, ìyẹn January 27 ní 2023. Wọ́n ní ìbò Adélékè kò dáa. Àmọ́ ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn dá Adélékè láre ní ọjọ́ 24 oṣù kẹrin 2023. Bẹ́ẹ̀ sì ni ilé ẹjọ́ tó ga jùlọ Supreme Court ní Adélékè ló wọlé ní ọjọ́ 8 oṣù karùn-ún 2023 yìí kan náà. Òní wọ́n bá fìdí Oyètọ́lá jálẹ̀ po. Báyìí ni Adélékè di gómìnà tí Oyètọ́lá kò sì rí kinní kan ṣe sí i mọ́, tó jẹ́ gbogbo ọ̀nà pátá tó gbà láti yí kinní náà padà akùdé ló já sí fún un. Àmọ́ ọkùnrin náà kò gbà o, ìyẹn Oyètọ́lá, lẹ́yìn tó ti hàn pé kò lè di gómìnà ló gbẹ́ kòtò ńlá kan yí Adélékè tó di gómìnà yìí ká. Ó sì ti mọ̀ pé yóò ṣòro kí ọkùnrin náà tó ṣe àṣeyọrí kan nílé ìjọba pẹ̀lú kòtò tí òun gbẹ́ yìí. Nígbà tó kù bí oṣù kan tí Oyètọ́lá fẹ́ gbéjọba sílẹ̀, ọkùnrin náà ní òun ṣètò ìdìbò kan fún àwọn alága ìjọba ìbílẹ̀ ibẹ̀. Ọ̀nà méjì ni ìdìbò náà kò fi dáa. Àkọ́kọ́ ni pé kì í ṣe ìdìbò tí gbogbo ìlú yóò ti dìbò ló ṣe. Níṣẹ́ ló ní káwọn kánsẹ́lọ̀ kan dìbò kí wọ́n mú ẹni tí yóò ṣe alága wọn. Eléyìí ò ṣẹlẹ̀ rí. Bẹ́ẹ̀ ni kì í ṣe ètò ìdìbò tí à ń lò ní Nàìjíríà nìyẹn. Àwọn aráàlú ní dìbò yan ẹni tí wọ́n bá fẹ́, kì í ṣe kánsẹ́lọ̀ bí òfin Nàìjíríà ti sọ nìyẹn. Lọ́nà kejì, ẹgbẹ́ APC nìkan ló kópa nínú ìdìbò náà. Àwọn ẹgbẹ́ òṣèlú tó kù láwọn ò ṣe. Ṣùgbọ́n Oyètọ́lá takú, ó lóhun tí òun fẹ́ ṣe nìyẹn. Oyètọ́lá mọ̀ pé kòtò aburú lòun gbẹ́ sílẹ̀ yìí, nítorí kò sí gómìnà kan tó lè ṣèjọba dáadáa níbi tí àwọn alága ìjọba ìbílẹ̀ ìpínlẹ̀ bá ti jẹ́ ọmọ ẹgbẹ́ alátakò. Èyí ni pé wọ́n fi ìbò lé Oyètọ́lá nípò gómìnà, àmọ́ kò fẹ́ lọ. Ó fẹ́ fi àwọn ọmọ ẹ̀ sí gbogbo ìjọba ìbílẹ̀ kó lè jẹ́ òun náà ni yóò máa ṣàkóso ètò ìṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun. Ohun tó fẹ́ ṣe tí àwọn ẹgbẹ́ òṣèlú tó kù kò fi dá a lóhùn rèé, tí wọ́n láwọn kò ní kópa nínú ìdìbò awúrúju náà. Nítorí nítòótọ́ ìbò awúrúju ni. Àti pé odidi ọdún 4 ni Oyètọ́lá ti fi ṣèjọba tí kò ṣètò ìdìbò àwọn alága ìjọba ìbílẹ̀. Ó ṣe wá jẹ́ nígbà tó kù ọ̀la tó ń lọ tó sì ti mọ̀ pé òun ò lágbára lórí ìjọba tó ń bọ̀ ló wá ṣètò ìdìbò kangaroo. Bẹ́ẹ̀ ni Oyètọ́lá kò torí ẹ̀ gbà o. Ó ní bóun ṣe fẹ́ ṣe tòun nìyẹn. Ìyẹn ló ṣe jẹ́ káwọn APC gba ilé ẹjọ́ lọ. Nígbà tó sì di ọjọ́ 25 oṣù kọkànlá ọdún 2022, adájọ́ Nathaniel Ayọ̀ Emmanuel tí ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ lọ́ṣùn fagilé ìdìbò náà. Wọ́n ní kò sí ìdìbò kankan lọ́ṣùn nígbà tí Oyètọ́lá ṣe é. Wọ́n ní ilé ẹjọ́ bá lé àwọn alága tí Oyètọ́lá fi tipátipá fi síbẹ̀ dànù. Ìyẹn jẹ́ ọjọ́ tó kù ọ̀túnla tí Oyètọ́lá máa gbéjọba sílẹ̀ ní o. Ìyẹn kí Adélékè tó dé rárá. Èyí ni pé kì í ṣe Adélékè ló pe ẹjọ́ náà, kò sì mọ̀ sí ju pé ó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC lọ. Ìdájọ́ tí ilé ẹjọ́ dá yìí ni Adélékè tẹ̀lé tó fi ní kí àwọn alága ìjọba ìbílẹ̀ náà máa lọ sílé wọn nígbà tí òun di gómìnà lọ́jọ́ 27 oṣù kọkànlá 2022. Ìdájọ́ yìí ni àwọn Oyètọ́lá àtàwọn ọmọ ẹ̀ kò gbà
tí wọ́n ní àwọn ń lọ sílé ẹjọ́ kòtẹ́milọ́rùn. ohun tí wọ́n ń sọ ni pé ilé ẹjọ́ tó dájọ́ náà kò láṣẹ láti dá sọ̀rọ̀ yìí nítorí ọ̀rọ̀ náà kò kàn án rárá. ìdájọ́ yìí ni wọ́n gbà ní ọjọ́ 10 oṣù kejì 2025 tá a wà yìí. ìdájọ́ tí wọ́n sì fi bẹ̀rẹ̀ wàhálà ńlá lọ́sùn nìyẹn. lọ́jọ́ tí wọ́n fẹ́ dá ẹjọ́ yìí, Oyètọ́lá àti àwọn ọmọ rẹ̀ ti múra sílẹ̀. ohun tí wọ́n sì ti wí fúnra wọn ni pé kí gbogbo wọn padà sí Òṣogbo. kálukú sì fi ibi gbogbo tí wọ́n wà sílẹ̀, wọ́n wá sọ́ṣogbo. wọ́n ti wá ní tí wọ́n bá ti dájọ́ náà o, kí kálukú gba ìjọba ìbílẹ̀ lọ, kó fi ipá gbabẹ̀ lọ́wọ́ àwọn tó wà níbẹ̀, kó sì máa ṣèjọba lọ. ọ̀rọ̀ náà ya àwọn èèyàn lẹ́nu gan-an. wọ́n ní gẹ́gẹ́ bí ẹni tó ti ṣèjọba rí, kì í ṣe ọ̀nà tí Oyètọ́lá àti àwọn èèyàn ẹ̀ gbà yìí ló yẹ kí wọ́n gbà. kódà bí adájọ́ bá tilẹ̀ ní àwọn alága ìjọba ìbílẹ̀ APC yìí ló wọlé, àfi kí wọ́n dúró kí àwọn tí wọ́n wà níbẹ̀ tẹ́lẹ̀ gbà wọ́n wọlé, kí wọ́n sì gbéjọba fún wọn wọ́ọ́rọ́wọ́. àmọ́ ìdájọ́ ò tí ì balẹ̀ táwọn èèyàn yìí fi kókùmọ̀ àti kóńdó tí wọ́n gba iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ gbogbo lọ, tí wọ́n sì dá wàhálà sílẹ̀, tí èèyàn kan sì kú, tí ọ̀rọ̀ sì kó hílàhílo bá gbogbo àwọn ará Ọ̀ṣun. ohun tí àwọn èèyàn ń sọ káàkiri ni pé Oyètọ́lá ló fẹ́ ba Ọ̀ṣun jẹ́, pé ó ń lo àǹfààní pé òun jẹ́ èèyàn Tinubu ló ṣe ń ṣe bẹ́ẹ̀ fáwọn. pabambarì tó tilẹ̀ wà nínú ọ̀rọ̀ yìí ni pé ìdájọ́ míì wà tó ti lé àwọn alága ìjọba ìbílẹ̀ yìí dànù tefetefe. Oyètọ́lá náà sì mọ̀ bẹ́ẹ̀ pé ilé ẹjọ́ míì tún dájọ́ pé ìbò tí òun ṣètò yìí tí òun fi yan àwọn alága ìbílẹ̀ wọ̀nyí ìbò burúkú tí kò lẹ́sẹ̀ nílẹ̀ ni, àti pé kò sí alága ìjọba ìbílẹ̀ kankan lọ́ṣun tó ti ìdí ìdìbò ẹ̀ náà yọ. bí ẹjọ́ náà ṣe jẹ́ ni pé lásìkò tí ìdìbò awúrúju tí Oyètọ́lá ṣe yìí wáyé, tí àwọn PDP gba ilé ẹjọ́ lọ, àwọn ẹgbẹ́ òṣèlú míì tún gba ilé ẹjọ́ lọ bákan náà. ẹgbẹ́ òṣèlú Action People's Party ni. bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ ní ilé ẹjọ́ tí àwọn lọ. ní 30 oṣù kọkànlá November 30 ní 2022 ni wọ́n dájọ́ tiwọn, tí wọ́n sì fagilé ìbò tí Oyètọ́lá ṣe, tí wọ́n sì lé àwọn alága ìjọba ìbílẹ̀ náà dànù pátá. ohun tó burú nínú ọ̀rọ̀ yìí fún àwọn Oyètọ́lá àti APC ni pé wọn kò pe ẹjọ́ kòtẹ́milọ́rùn sí ọ̀rọ̀ yìí, nítorí ẹjọ́ kòtẹ́milọ́rùn tí wọ́n pè, wọn kò tẹ̀lé ẹjọ́ náà títí tí ọjọ́ fi kọjá lórí ẹ̀. ní ọjọ́ 13 oṣù kínní ọdún 2025 yìí ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ọ̀hún sì dá ẹjọ́ náà nù, tí wọ́n sọ pé ìdájọ́ ilé ẹjọ́ gíga náà ti tẹ́ àwọn APC àti Oyètọ́lá lọ́rùn, ni wọn kò ṣe wá tako ìdájọ́ náà nílé ẹjọ́ kòtẹ́milọ́rùn. èyí ni pé bí a ti ń sọ yìí, ìdájọ́ wà pé kò sí ìbò kankan tí Oyètọ́lá ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ tó ṣe yìí, àti pé àwọn alága ìjọba ìbílẹ̀ tó lóun yàn yìí òfúùtù fẹ́ẹ̀tẹ̀ ní gbogbo wọn. gómìnà Adémọ́lá Adélékè náà ti sáré ṣètò ìbò ìjọba ìbílẹ̀ míì. ìdìbò náà ni wọ́n sì ti yan àwọn alága ìjọba ìbílẹ̀ tuntun àti kánsílọ̀. ohun tó wá ń ṣẹlẹ̀ báyìí ni pé ọkàn àwọn ará Ọ̀ṣun kò balẹ̀, àbí ta ni alága ìjọba ìbílẹ̀ wọn gan-an. nítorí tàdátìbọn làwọn alága kánsù APC fi ń lọ gba ìjọba ìbílẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n wà níbẹ̀ tẹ́lẹ̀, tí wọ́n sì ń fa wàhálà gidi pẹ̀lú àwọn tí wọ́n bá fẹ́ takò wọ́n. àwọn èèyàn ìpínlẹ̀ náà ti ń pariwo pé àfi kí Tinubu wá dá sí o. bẹ́ẹ̀ ni wọ́n ń pe àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC náà. bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn Oyètọ́lá ń sọ pé kò sí ohun tó kàn án níbẹ̀, pé kò bá àwọn dá sí. àfọ́jú ìlú gan mọ̀ pé kò sí ajá tí wọn yóò bí dáadáa tí yóò máa sáré lé ìkookò bí kò bá ṣe pé ọlọ́dẹ wà níbì kan tó gẹ̀gùn tó ń retí kí ìkookò bọ́ sójú ọ̀gbagadè kó dáná ìbọn bò ó. kò sẹ́ni tí kò mọ̀ pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí Oyètọ́lá ló wà nídìí ọ̀rọ̀ yìí. ìròmí tó ń jó lókè odò ni onílùú ẹ̀ wà nísàlẹ̀ omi. ohun tí àwọn PDP náà ṣe ń fa wàhálà gidi nìyẹn. ṣùgbọ́n o gbogbo bí wọ́n ti ń ṣe yìí, àwọn aráàlú ní kinní náà ń bà jù, nítorí wọn kò tí ì mọ ohun tó lè ṣẹlẹ̀ sáwọn. Yẹmí Ògúnjọbí ló ṣèwádìí ọ̀rọ̀ Ọ̀ṣun yìí fún bùdó àgbáyé tó ń rí sí àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. ẹ kú etí gbọ́ o.